Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Fún gbogbo àwọn olólùfẹ́ Sunna TV Yorùbá, nínú oṣù yìí a ó sọ̀rọ̀ nípa ìnígbàgbọ́ òdodo, ìmọ̀lọ́hun ọba lọ́kan àti jíjìnà sí gbogbo ohun tó bá jẹ́ ẹbọ àti tí ó mú wa pa nǹkan míì pọ̀ pẹ̀lú Ọlọ́run. Èyí làwọn kan tá a máa sọ̀rọ̀ lórí ẹ̀ lórí ìkànnì amóhùnmáwòrán Sunna TV lóṣù yìí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ má gbé ẹ̀rọ yìí kúrò ní Sunna TV láti máa gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa àkòrí tá a mú lóṣù yìí tá a pè ní ìnígbàgbọ́ òdodo, ìmọ̀lọ́hun ọba lọ́kan àti jíjìnà sí gbogbo ohun tó bá jẹ́ ẹbọ àti tí yóò mú wa pa nǹkan míì pọ̀ pẹ̀lú Ọlọ́run. Ẹ máa bá wa bọ̀. منظومة التوحيد والإيمان يسهل حفظها على الصبيان إيماننا بستة أركان يبنى فكن بها على استيقان بالله والملائكة الكتب الرسل واليوم الآخر وبالأقدار كل فالله رب مالك وخالق وأمير كونا وشرعا رازق. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الأكارم، السلام عليكم ورحمة الله وبركاته. أقول فوضى الله سبحانه وتعالى أبول دا سي تريدك تامني العبادة لله ìjọsìn fún ọba wa àṣọ, ọba tí ò pé méjì, ọba tí ò nórogún, ọba tó tọ́ ní òdodo ká fi ìjọsìn wa fún láì má pa nǹkan kan mí pọ̀ mọ́ ọba náà. A jẹ́ nǹkan ọba kan ṣoṣo ní, bẹ́ẹ̀ náà la sì jẹ́ nǹkan Nabi wa Muhammad sallallahu alaihi wasallam, òun náà lẹ́wọ́ Ọlọ́run tọ́lọ́run rán sí gbogbo ìran àlìjọ̀nú àti gbogbo ìran ọmọ ènìyàn. Ìwọ̀n kẹ́ẹ̀hún gẹ̀ tí ò lè fi àkíkò kan fi dúró tọ̀sán tòru, kọ́lọ́hun kó bá wa fi ṣe ìkẹfà Nabi sallallahu alaihi wasallam. Gbogbo àwọn tí wọ́n jọ wọ́n lògbà tó jẹ́ wọn sahaba radiyallahu anhum ajma'in, kọ́lọ́hun bá ní yọ́nú sí wọn lápapọ̀ kó sàlékún yọ́nú wọn. Àwọn tó wá lẹ́yìn wọn tí fi ń bọ̀ kọ́lọ́hun kó sàlékún ìkẹ́ wọn ala àyíké méjì ọba wa Allah. Gbogbo àwọn náà tí ọba Allah subhanahu wa ta'ala tó kádàrá bí ká máa wò wá ní gbogbo ìkáyì tí a lè máa wà, àlàáfíà Ọlọ́run, ìkẹ́ rẹ̀ àti ìbùkún rẹ̀ àti oore rẹ̀ tí kìí tán tá a máa jẹ títí ayé kọ́lọ́run bá ọba Allah kó má ṣàfi sí sàárà fẹ́nìkọ̀ọ̀kan wa. Akíra wa àti gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n ń ṣiṣẹ́ láì tí a wà yìí, gbogbo àwọn olùdásílẹ̀ ilé iṣẹ́ tí ẹgbẹ́ ń wò wá tá a mọ̀ ní Sunna TV Yorùbá, àwọn ọlọ́lá wa tí wọ́n gbé yìí kalẹ̀, kọ́lọ́run bá kó bá wa san wọ́n lẹ́san olóore kó gbà ní ìjọsìn ní ọwọ́ wọn. Gbogbo àwọn imam, àwọn àfáà, àwọn apẹnisákèsí, àwọn aṣíwa nílàákàyè, àṣìrántí wa síbi ohun tí Ọlọ́run bá fẹ́ tí wọ́n ń gbà yìí, kọ́lọ́run kó gbà ní ìjọsìn lọ́wọ́ wọn kó sì wá ṣàlékún àlùbáríkà wọn. Akíra wa kákó ìtọ́ Sunna TV lẹ́yìn látara wípé a máa rí àǹfààní kan sí kejì
níbi mú tí ọba wa Allah subhanahu wa ta'ala tó fẹ́ káwa mùsùlùmí ká fàyè wá sí. Bákan náà a sì máa tíbẹ̀ nínà a fi máa kọ́ wa ní àwọn ẹ̀kọ́ tó ṣe ká ní pé a ti máa ti tẹ́lẹ̀ ní tàbí tuntun náà ni ó fi máa jọ nínú etí wa. Èyíkéyìí tó lè jẹ́ abẹ́ ọba wa Allah subhanahu wa ta'ala kó sàwọn ìjókòó yìí kó sàwọn àkíkò yìí tí àwọn náà tí a fi ń wò kó ṣe ní ohun tó ṣe ká ní pé a fi rí nǹkan kan mú nínú tí ó fi ṣe sábàbí ìkẹ́ àti ìbùkún Ọlọ́run ọba látàyè fil qiyamah fún wa. Wọn a fẹ́ gbéyẹ̀wò ní dédé àkíkò tá a wà yìí òun náà ni hayatul barzakh haqiqatuha wa ahwalu ahliha. Òun náà ni ìṣẹ̀mí tí a máa ń pè ní ìṣẹ̀mí barzakh. Ìṣẹ̀mí yìí báyìí kí ni pàápín tí ń bẹ ń bẹ inú ìṣẹ̀mí tí a fẹ́ lò tí a mọ̀ ní ìṣẹ̀mí barzakh yìí, àti bákan náà ìṣesí gbogbo àwọn ẹ̀dá tí wọ́n fẹ́ lo ìṣẹ̀mí yìí báyìí kí ni ìṣesí wọn, eré ọwọ́ wọn ni wọ́n mọ̀ wà. Ìṣesí tá à ń sọ yìí tí ẹ̀sìn gbé wá fún wa tápẹ́ ní hayatul barzakh, òun náà ni ìṣẹ̀mí kan tí ẹ̀dá wọn mọ̀ wá sí nígbà tó ṣe ká ní pé ẹ̀dá bá ti ṣíwọ́ ọṣẹ́, lẹ́yìn ìgbà tí wọ́n bá ti gba ẹ̀mí ẹ̀dá, ibikíbi tí ẹ̀dá tó bá padà sùn sí tí wọ́n ti gba ẹ̀mí lára rẹ̀, ìṣẹ̀mí yìí ó mọ̀ wá bẹ̀rẹ̀ ńgbà yẹn títí díjọ́ tí ọba Allah subhanahu wa ta'ala tó fi ní alqiyama ńlá, alqiyama òdodo tó ṣe ká ní pé a fi lọ pàdé ọba wa Allah subhanahu wa ta'ala, alqiyama yóò fi dé. Ìṣẹ̀mí yìí báyìí ní ohun tó ti bẹ̀rẹ̀ nígbà tá a ti gbẹ̀mí ọmọ ènìyàn títí alqiyama a fi dìde fún ọba wa Allah. Ìṣẹ̀mí tí ń bẹ ń bẹ ni òun náà là ń pè ní hayatul barzakh. Kí ni pàpín tí ń bẹ ń bẹ? Àwa tí a fẹ́ wá lò bẹ̀, eré ìṣesí wo ni a máa wà nígbà tí a bá ń bẹ ń bẹ yìí, ohun tí a fẹ́ fi ṣe àǹfààní àti ìjókòó wa ní dédé àkíkò tí ẹ̀ ń wò wá sí ni. Ọ̀kan náà àwọn olùmọ̀ tó gbajúgbajà tí a mọ̀ ní al-Imam Ibn al-Qayyim, ó pè wá sákèésí ó sì kọ́ wa lẹ́kọ̀ọ́. Ó ní inna Allaha subhanahu wa ta'ala ja'ala ad-dura thalatha. Ó ní inú ètò tí ọba wa Allah subhanahu wa ta'ala tó tò lórí àwa ẹ̀dá tó dá sáyé, ó ní ó ṣàwọn ìgbésí ayé wa, àwọn ààyè tá a fẹ́ gbé, ó ṣe ní mẹ́ta fún wa. Nípa àwọn ìpele ìṣẹ̀mí tá a fẹ́ lò, ó ṣe ní ìṣẹ̀mí mẹ́ta fún wa náwọn ààyè kọ̀ọ̀kan mẹ́ta. Àkọ́kọ́ ń bẹ dára dunya, inú ìpele kan inú àwọn ìpele tí ọmọ èdè ènìyàn fẹ́ rìn, ọ̀kan là ń pè ní kíni ilé ayé ìṣẹ̀mí ayé tá ń lò yìí, ọlọ́mọgà sí lò àìlò méjì o, èyí tá a fẹ́ lò náà láti ń lò yìí lọ, èyí tá a fẹ́ lò náà òun náà láti ń lò yìí, àti ń lò bọ̀ àwa náà ti ń rántí àná. Ọlọ́run tó kádàrá ń pé ká tó máa kò lónìí, àmọ́ ọ̀la kìí ṣe tiwa o. Ìṣẹ̀mí ayé yìí ọ̀kan náà àwọn ìṣẹ̀mí mẹ́tẹ̀ẹ̀ta tá a fẹ́ lò nínú. Èkejì ń bẹ òun náà ni darul barzakh, òun la fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀. Òun náà lèyí tí ń bẹ láàrin ìṣẹ̀mí ayé àti ìṣẹ̀mí ọ̀la tá a mọ̀ ní al-akhirah. Òun là ń pè ní hayatul barzakh. Nígbàtí ẹ̀dá bá ti kú, ìṣẹ̀mí tó fẹ́ bẹ̀ sí lò òun náà ni ìṣẹ̀mí kejì o. Ẹlẹ́kẹ̀ẹ́ta òun náà ni darul qarar, òun náà ni ìṣẹ̀mí tó ṣe ká ní pé tá a bá tún débẹ̀ àparí gbogbo ènìyàn. Ibẹ̀ náà ni ìṣẹ̀mí pàápàá, ibẹ̀ náà ni ilé ìgbẹ̀yìn, ibẹ̀ náà ni àyè kẹ́yìn fún gbogbo wa. Ní pé gbogbo àwọn àyè kọ̀ọ̀kan àti ìṣẹ̀mí yìí báyìí ọba Allah subhanahu wa ta'ala ó tètò síbẹ̀ fáwà tí a jọ mẹ́ẹ̀dẹ́ ènìyàn. Wa ja'ala li kulli darin ahkaman takhtassu biha. Àwọn ilé kọ̀ọ̀kan náà àwọn ilé tá a kà yìí, ìṣẹ̀mí ayé, ìṣẹ̀mí tá a ṣe lẹ́yìn ìgbà tá a bá ti kú títí Ọlọ́run wọn fi wá gbé wa dìde tá a fi wá sí ìṣẹ̀mí kẹta. Ọlọ́run gbé àwọn ìdájọ́ ó gbé síbẹ̀ tó ṣe ká ní pé ó jẹ́ tẹyọ kọ̀ọ̀kan nínú àwọn ìṣẹ̀mí náà. Wa hawaditha tajri fiha,
ọlọ́run sì padà sí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó mọ̀ ṣẹlẹ̀ náwọn ayé kọ̀ọ̀kan ẹ̀yìn pé ìṣẹ̀mí ayé tá a wà yìí nísìn ètò ń lọ lérí wa à ń ṣe nǹkan náà ń ṣe wá ilẹ̀ ń mọ́ ilẹ̀ ń ṣú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run tọ́ àwọn ètò síbi ìṣẹ̀mí ayé wa táwa náà ti ń rí bẹ́ẹ̀ náà nígbà tó mi èdè ní bá bẹ̀rẹ̀ hayatul barzakh ìṣẹ̀mí tá a máa ń bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tí èèyàn bá ti kú ọlọ́run tọ́ àwọn ètò tó síbẹ̀ nínú àwọn nǹkan tí ó mọ̀ ṣẹlẹ̀ ń bẹ̀ náà bákan náà tó wá di ọjọ́ ọ̀la tamani al-qiyamatul kubra nígbà tí gbogbo wa dìde fún ọlọ́run bá tal-qiyama gangan bá fẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run bá tó tọ́ àwọn ètò àtàwọn ìdájọ́ ọlọ́run tó síbẹ̀ fún àwa tí a jẹ́ àwọn ìdá ọlọ́run. àfáwà Ibn al-Qayyim oni ja'ala Allah subhanahu wa ta'ala ahkama dari dunya ala al-abdani wal arwah taba'an laha ọlọ́run wá ṣètò ilé ayé yìí ó ṣe pípọ̀ àwọn ìdájọ́ tá a máa bá ń bẹ ni ó ṣe ní ohun tó ṣe ká ní pé ara wa náà láàfin máa gbé jáde léyìí tó fi hàn jùlọ a máa kírun pẹ̀lú ara wa a máa gbàwẹ̀ pẹ̀lú ara wa a máa ṣe hajj a máa lọ a máa bọ̀ pípọ̀ àwọn ìṣesí wa ìdájọ́ wa ni ó máa wà lórí kíni ara tí ọlọ́run bù wá ojú wa etí wa ẹsẹ̀ wa ọwọ́ wa kí la fi ń ṣe àárọ̀ wa ìrọ̀lẹ́ wa báwo la ń lò gbà ọlọ́run ṣe pípọ̀ àwọn ìdájọ́ ayé yìí ó gbé lórí àwọn oríkèéríkèé ara ẹ̀dá báwo la ṣe ń lò gbà báwo ni a ṣe fi ń gbádùn ayé náà gbà báwo la ṣe fi ń lo ayé náà àwọn èmi wa ọmọ wa tẹ̀lé ohun tá a bá ń fi ara wa fi ṣe. wa ja'ala ahkam al-barzakh ala al-arwah wal-abdan taba'an laha ọlọ́run wá ṣe pípọ̀ àwọn ìdájọ́ tí ìṣẹ̀mí tá a mọ̀ ní ìṣẹ̀mí tí ń bẹ láàrin méjì ìṣẹ̀mí ayé àti ìṣẹ̀mí tá a fẹ́ dìde fún ọlọ́run ọba tá a fẹ́ bẹ̀rẹ̀ lálùkìyámà ọlọ́run ṣe pípọ̀ ìdájọ́ tí ń bẹ ń bẹ ó ṣe lérí àwọn ẹ̀mí wa eré ẹ̀ náà ni àwọn ìdájọ́ yìí fẹ́ jòkó sílé yìí tó pọ̀ ṣùgbọ́n àwọn ara wa wọ́n mọ̀ tẹ̀lé àwọn ẹ̀mí wa nígbà tó bá ṣe ká ní pé ìdájọ́ yìí bá ti ń lọ. Sheikh wa sọ fún wa pé wa ja'ala ahkam al-akhirati ala al-arwah wal-abdan ma'an ṣùgbọ́n tó bá dal qiyama àtàwọn ẹ̀mí wa àtàwọn ara wa gbogbo ẹ̀ pápátá láàfin máa rí orí ọlọ́run ọba kọ́lọ́run mọ́ sí wa lẹ́nu tó ṣe ká ní pé ìyà ọlọ́run ọba ni ó tọ́ sí ní ọ̀la al-akhirah. ẹ̀yin ọmọ ìyàwó òdodo ìṣẹ̀mí tá à ń sọ fún wa láyé yìí ká má gbàgbé wípé ìṣẹ̀mí yìí òun náà ni ìṣẹ̀mí tá a fẹ́ bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tá a bá ti kú òun náà ni hayatul barzakh hiya hayatun mutawassitatu bayna al-hayati ad-dunya wal-hayati al-akhirah òun náà ni ìṣẹ̀mí tí ó máa bẹ láàrin ìṣẹ̀mí tá a wá ṣe láyé ìṣẹ̀mí tá a ń lò lọ́wọ́lọ́wọ́ yìí tá a jọ wà lẹ́mìí báyìí ìṣẹ̀mí kan nìyẹn àwọn ọmọ ìyá wa tí wọ́n ti lọ àwọn bàbá wa àwọn ìyá wa tí wọ́n ti lọ àwọn ti bẹ̀rẹ̀ ìṣẹ̀mí tá à ń sọ nípa rẹ̀ tá a mọ̀ ní kíni hayatul barzakh ìṣẹ̀mí yìí wọ́n á máa lò bẹ́ẹ̀ tètè lọ yẹn pé ìṣẹ̀mí tí ń bẹ láàrin méjèèjì yìí lérí ìṣẹ̀mí ayé àti ìṣẹ̀mí ọ̀run òun náà là ń pè ní kíni hayatul barzakh ìṣẹ̀mí yìí tá a wá ń sọ yìí fahiya awwalu manazilul akhirah òun náà ni àwọn ìpele ohun tó fẹ́ ṣẹlẹ̀ ní ìṣẹ̀mí kẹyìn tá a mọ̀ ní ìṣẹ̀mí ọ̀la tá a mọ̀ ní ìṣẹ̀mí al-akhirah ìṣẹ̀mí tá a wá ń pè ní ìṣẹ̀mí hayatul barzakh ìṣẹ̀mí tí ń bẹ láàrin tayé àti ti ọ̀run tá a sọ yìí òun náà ni àkọ́kọ́ ìbẹ̀rẹ̀ àsọ̀kalẹ̀ kíni àsọ̀kalẹ̀ ìṣẹ̀mí ọ̀la tá a mọ̀ ní al-akhirah ọ̀la tá a wá ń sọ yìí allati fiha na'imun aw adhab òun náà ni ìṣẹ̀mí ọ̀la ìṣẹ̀mí ọjọ́ kẹyìn tó ṣe ká ní pé àwọn ẹ̀dá tó wá ṣẹ̀mí láyé ó máa pín sí méjì nínú káwọn yẹn kan máa bẹ inú ohun tá a mọ̀ ní ìdẹ̀ra ọlọ́run ọba títí ayé a sì máa ráwọn ẹlòmíì tí wọ́n máa bẹ́nu kíni inú wàhálà inú àjàgà inú òfun pínpín kọ́lọ́run kó sọ wá ń bẹ̀. wa takunu bidayatuha hinama tuqbadu ruhul insan ìṣẹ̀mí tá a mọ̀ ní ìṣẹ̀mí tí ń bẹ láàrin méjèèjì yìí nínú tá a ti gbé nígbà tí ẹ̀dá bá ti kú ìyẹn pé ìṣẹ̀mí yìí ó máa bẹ̀rẹ̀ nígbà tí wọ́n bá ti gba ẹ̀mí ọmọ èdè ènìyàn wa tastamiru hatta yub'ath al-insan pé ọmọ èdè ènìyàn máa nù ìṣẹ̀mí yìí báyìí títí wọ́n fi gbé ọmọ èdè ènìyàn padà dìde
fún ọba wa Allah subhanahu wa ta'ala láti lọ gbẹ̀san láti lọ jèrè iṣẹ́ tí àwa ṣe ní ìgbésí ayé wa. ìṣẹ̀mí tá a wá ń sọ èyí tí ń jẹ́ òun ní bẹ láàrin méjèèjì yìí wa innama yaxsulu fiha tu'lam tafasiluhu ala al-haqiqa an tariq an-nusus ash-shar'iyyah li'annaha min ilmi Allah subhanahu wa ta'ala. gbogbo ohun tí ó mọ̀ wá ṣẹlẹ̀ nígbà tí yẹn bá ń bẹ inú ìṣẹ̀mí yìí, inú ìṣẹ̀mí tá a sọ nígbà tí wọ́n bá ti gbẹ̀mí ọmọ èdè nìyẹn tí wọ́n ti gba ohun tí ń jẹ́ ẹ̀mí lára wa tẹ́lẹ̀ mi ti gbà á, gbogbo ohun tí ó mọ̀ wá ṣẹlẹ̀ yẹn nígbà tí wọ́n ti gbẹ̀mí títí wọ́n fi ní tó òkú fẹ́ lọ tẹ́ títí a fi dé tẹ́ tá a fi gbọ́mọ ìyá wa sin títí a fi kó ń bẹ̀ àwọn ò fi padà sílé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó fi máa lọ títí dàlùkìyámà tí wọ́n fi gbé ẹni tí a sin yìí tí wọ́n fi gbé dìde. gbogbo ohun tí ó mọ̀ ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ ni kò sí ọ̀nà tá a fẹ́ fi mọ̀ ní òdodo tá a sì gbàgbọ́ sí tá a nígbàgbọ́ sí bí kì í ṣe ń pa àwọn àlàyé tí òfin Ọlọ́run ọba mú wá tí Kùránì gbé wá tí sunna Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam mú wá fún wa. torí ẹni tó nímọ̀ nípa rẹ̀ gangan òun náà ni ọba wa Allah. ohun tó bá Allah subhanahu wa ta'ala bá wá gbé fún Ànábì tá Ànábì sàlàyé fún wa òun náà ni ohun tá gbọ́dọ̀ nígbàgbọ́ sí nípa ohun tí ń ṣẹlẹ̀ ń bẹ̀. nǹkan ń ṣẹlẹ̀ ń bẹ̀ o, ẹ má jà tan àwa ká má gba ìtànjẹ àwọn ènìyàn o. ẹ̀ ń gbé lọ́dọ̀ wa a máa sọ pé talẹ́ni tó ti lọ tó ti bọ̀ à ń tan àwa ní o, ń ṣẹlẹ̀ ń bẹ̀ o. gbogbo ohun tí sì ń ṣẹlẹ̀ ń bẹ̀ ọba Allah subhanahu wa ta'ala inú ìṣẹ̀mí yìí ó jẹ́ ká Nabi sallallahu alayhi wa sallam ó jẹ́ kó mọ́ wà láyé fún wa lórí rẹ̀ o. ìjẹ́yìn ọmọ ìyàwó òdodo hayatu tá ń pè ní hayatul barzakh, ìṣẹ̀mí tí ọmọ èdè ènìyàn fẹ́ mú lẹ́yìn ìgbà tó bá ti kú yìí tí wọ́n ti gbẹ̀mí lọ́wọ́ ẹ̀. ẹ wo ìṣẹ̀mí bí ó ṣe gùn, ẹ wo wọn tó bí àwọn bàbá wa, àwọn tó bí àwọn bàbá wa títí dìsín wọ́n sì wà lẹ́nu tí ń bá ìṣẹ̀mí yìí lọ. ìṣẹ̀mí yìí ló gùn débi ń pé níjọ́ tí Ọlọ́run bá ní ayé tán, níjọ́ tí Ọlọ́run fẹ́ bẹ̀rẹ̀ alkiyama, tí ìjọba alkiyama fẹ́ bẹ̀rẹ̀, tá a fẹ́ bẹ̀rẹ̀ ìṣẹ̀mí kẹyìn tá a mọ̀ ní ìṣẹ̀mí ọ̀hún náà ní kí ni hayatul barzakh tí ń jẹ́ èyí tí ń bẹ láàrin méjèèjì tayé àti ti ọ̀hún yìí báyìí ló tó dúró. ìṣẹ̀mí kan tí ó gùn, ẹ wò ìṣẹ̀mí ayé táàbí kọ́ ẹ̀kọ́ ìyẹn kankan ní í ṣe o, àjọyọ̀ ayé náà ni o. bó o bá wọ̀ tó ń rè nìyàn, bó o bá wò ṣe ó rè nìyàn, o wájú ọ̀bọ̀ wọ̀ yẹn òwò nìkan kọ́ ló ń dágbé o, ó níyàn lẹ́gbẹ̀ẹ́ náà ni o, òwò nìkan kọ́ ló ń gbé. bó o bá wà ń bisẹ́ ẹjọ́ wà ń bẹ̀ ni, bó wà ń lé ẹjọ́ wà ń bẹ̀ ni, bó wà ládùúgbò ẹjọ́ wà ń bẹ̀ ni, bó ń bẹ ní ìlú ẹjọ́ wà ń bẹ̀ ni, bó o tún dálẹ̀ gangan wọ́n pẹ̀lú àwọn ènìyàn lẹ́mọ̀ wa. àmọ́ hayatul barzakh nígbà táwọn bá ti sọ wá sínú kòtò, táwọn ti sọ wá sínú sàréè, ẹ dákun ṣé wọn àti máa fi yé wa ń pé àwa nìkan la fẹ́ sùn bẹ̀yẹn, àwa nìkan la fẹ́ gbáyé yìí. ìṣẹ̀mí kan tó ṣe ká ní pé ó yẹ kí ọmọ èdè ènìyàn kó máa ronú sí, ká máa rántí ìṣẹ̀mí ìbáyìí bó bá a ṣe fẹ́ lò ó gbà ó ṣe kókó nù gbèsè ayé wa. nígbà tí wọ́n bá Allah subhanahu wa ta'ala tó fi máa sọ fún wa nípa àwọn gèfèrí, àwọn tí wọ́n lọ ayé wọn dáadáa tó wọ́n fi wá bẹ̀rẹ̀ gbèsè ayé tá a mọ̀ ní hayatul barzakh. yẹ̀kọ́ wọ́n ti lọ ayé, àwọn tó kọ́ tọ́lọ́hun tó kọ́ tànábì, àwọn afẹ́ wọ́n ti wá lọ ayé tí ń mùkùn lọ́kàn wọn, ayé tí wọ́n ń gbádùn tán fi ní àwọn òlì ṣe tọ́lọ́hun, ayé tó pọ̀ lọ́kàn wọn tán fi ní àwọn òlì ṣe tànábì sallallahu alayhi wa sallam. gbogbo ohun tó dá àyídánilọ́dọ̀ rẹ̀, gbogbo ohun tẹ́sí mú wá ó ju ẹnu burúkú sí ni, ó tàpá sí ni. ó wá lọ ayé yìí pẹ̀lú kírímọ́káyẹ̀ pẹ̀lú agbára tó wò ń pò ń ní ìkúwàbá. ẹ wo bí tí Kùránì ṣe gbé wá fún wa. Ọlọ́run ní hatta idha jaa ahadahumul maut, àwọn tó jẹ́ àwọn gèfèrí wọ́n lọ ayé wọn títí nígbàtí ikú wá bá wọn, nígbàtí ikú ti wá dé tóun náà ti wá ń gbé mọ̀lẹ́kà ikú ló mọ̀ ti yọ sóhun yìí tí wọ́n fẹ́ gbẹ̀mí tòun. qala rabbi irji'un, ẹ̀rí gèfèrí ló mọ̀ wá sọ ní tó kọtọ́ lọ́hun tó kọtà Ànábì ló mọ̀ ní rabbi irji'un, ló dá Ọlọ́run bá mọ̀ láyé yẹn. Allahu akbar. ẹni tí wọ́n ń ka Kùránì fún, tí wọ́n ń ka súnnà, tí wọ́n ń kàwé Ọlọ́run fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún, tó bá dé àkíkò yìí tí wọ́n bá ti gbẹ̀mí ẹ̀ tó fẹ́ gbẹ̀mí lọ́wọ́ ẹ̀ lóhùn mọ̀ sọ́mi kí ni qala rabbi irji'un. Ọlọ́run ó sì fún mi lórí ọ̀fẹ́ kan fi kún kí wọ́n dá mi padà sáyé. rabbi irji'un, Ọlọ́run fi àánú fi bá wa gbé, ẹ jẹ́ kí wọ́n dá wa padà sáyé, ẹ jẹ́ ń padà sáyé.
la'alli a'malu salihan fima tarakt ló mọ̀ wá tọrọ ló mọ̀ rábàbà ló tọrọ lọ́dọ̀ Ọlọ́run fún mi ní bonus fún mi lórí ọ̀fẹ́ ẹ jẹ́ kí n padà sáyé tí n bá padà sáyé yìí báyìí a'malu salihan fima tarakt ṣe gbogbo ohun tí ẹ bẹ̀ mí gbogbo ohun tí Ọlọ́run bẹ̀ mí ní ìgbàgbọ́ òdodo ní ìsọlọ́run láso ní ìjìnà sí nǹkan mi lẹ́yìn Ọlọ́run ọba ká kírun ká gbààwẹ̀ gbogbo ohun tẹ́sí mú wá tí ń ṣe yìí a'mal saliha wallahi máa ṣe dáadáa tí n bá padà wá tí ẹ bá fún mi lórí ọ̀fẹ́ mo bẹ̀bẹ̀ ẹ fún mi lórí ọ̀fẹ́ kí padà sáyé kò ní dìgbà ẹsẹ̀ wá sí kan fún mi mọ́ èmi náà mo ti rí nítorí àmì ṣe máa ṣe dáadáa aláwọn ní kálá ohun tí ń tọrọ yìí wá sí ti gba wájú lọ́wọ́ rẹ̀ Kùránì ti wáyé súnà nábì ti wáyé àwọn ìmáàmù ti ké àwọn àfáà ti ké àwọn òbí ti ké gbogbo àwọn tó jẹ́ àwọn tó súnmọ́ náà ti pèsè àkèsí ìbẹ̀bẹ̀ tí ń bẹ̀bẹ̀ yìí pé kájẹ́ kó ń padà wáyé kálá ohun tó tọrọ yìí kò lè ṣẹlẹ̀ mọ́ o. innaha kalimatun huwa qailuha gbólóhùn kan tí ó máa wí òun náà ni ó máa sọ ló máa rábàbà pé gbà mí láyé ẹ fún mi lórí ọ̀fẹ́ ẹ jẹ́ kí n padà lọ ló máa wí gbólóhùn yìí títí wa min waraihim barzakhun ila yawmin yub'athun lẹ́sẹ̀kẹsẹ̀ tó máa wí gbólóhùn yìí bẹ́ẹ̀ náà ni tó bá fi wọ ẹ̀yìn tó bá wọ ẹ̀yìn wọn wọ báyìí Ọlọ́run ní kí ni barzakhun wọ́n bá rí gàgá kan wà dé ló wà là wọ́n láàrin àwọn pẹ̀lú ayé tí wọ́n rò ká ní pé àwọn ẹ padà sí àwọn abẹ́rẹ́ ìsẹ̀mí barzakh tó ṣe ká ní pé òun náà padà rí pé àwọn ò sí láyé má ìsẹ̀mí tá à ń sọ nípa rẹ̀ yí báyìí ìsẹ̀mí yìí wà bẹ̀rẹ̀ fún wọn ila yawmin yub'athun àwọn abẹ́rẹ́ sí máa lo ìgbésí ayé yìí wọ́n máa lo ìgbésí ayé yìí ìgbésí ayé tá a sọ pé òun náà la fẹ́ lò lẹ́yìn ìgbà tá a bá ti kú títí Ọlọ́run fi gbé wa dé wọ́n máa bẹ̀rẹ̀ sí máa lo ìgbésí ayé wọn. ẹ̀yọ́ máa yẹ wa ẹ̀yìn pé bí a bá wo ohun tí ọba Allah sọ fún Al-Qur'ani yìí kọ́lọ́run má kàwá kọ́ wọn tí ó kọ́ àbámà tí wọ́n máa wá sọ pé ká padà sáyé ká lè wá tún ayé ṣe Ọlọ́run tún fún wa lórí ọ̀fẹ́ àti tó kù ń bẹ̀ nísìn àwa náà lè fi ìṣẹ́kù wa fi tún ọjọ́ ọ̀la wa ṣe a lè fi ìṣẹ́kù wa fi tún àná wa tá a bàjẹ́hun a lè fi ṣíṣẹ́kù wa títí dè níyì a lè fi tún ṣe kọ́lọ́run kó kàwá pẹ́ni tó fi èní fi tún àná ṣe tó sì wá fi èní rẹ̀ fi máa palẹ̀ mọ́ ọ̀la tá a mọ̀ wípé ó gùn wájú wa kọ́lọ́run má jẹ́ ká fi àwọn àkíkò gbogbo èyí kọ́lọ́run má jẹ́ ká bà kàkà jẹ́ ń bẹ̀ ẹ̀yin ọmọ ìyàwó àwọn jùlọ wa mimma tajri fiha tí a bá wá ní ìṣẹ̀mí tá a wá ń sọ yìí ìṣẹ̀mí agbede méjì ayé àti ọ̀run tí ọmọ èdè ènìyàn fẹ́ bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá ti gbẹ̀mí rẹ̀ tí ó lò bẹ̀ títí di ọjọ́ ẹ̀san inú nǹkan tí máa ń ṣẹlẹ̀ ń bẹ̀ tí mùsùlùmí gbọ́dọ̀ nígbàgbọ́ sí tó ṣe ká ní pé òun náà ní òkodoro òun náà ní pàápàá ohun tí ń jẹ́ ìṣẹ̀mí tá a mọ̀ ní ìṣẹ̀mí barzakh yìí inú ẹ̀ náà ni ohun tá a mọ̀ ní fitnatul qabr òun náà ni ohun tá a mọ̀ ní wàhálà fìtínà tó bẹ́ ṣẹlẹ̀ inú sàárè inú ìṣẹ̀mí barzakh tá à ń sọ yìí ó ti bẹ̀rẹ̀ níbi sàárè àwọn olùmọ̀ ń pe kíní kan fún wa ní fitnatul qabr òun náà ni wàhálà tí máa ṣẹlẹ̀ inú sàárè yìí tánàbí ní kí mùsùlùmí kó máa wáṣọ ní gbogbo ìgbà tá a bá ti kírun bí fitnatul qabr kọ́lọ́wọ́n bá kó dábòbò wá níbi wàhálà tí ó ṣẹlẹ̀ inú sàárè. fa inna an-nasa yuftanuna fi quburihim àwọn ọmọ èdè ènìyàn wọ́n rí wàhálà wọ́n ra wọn nǹkan tí ó ṣẹlẹ̀ sí wọn nígbà tí wọ́n bá ń bẹnu sàárè wọn. fa yuqalu lirrajul ala taglib pé wọ́n máa wá sọ fún ọmọ èdè ènìyàn ọkùnrin ló jẹ́ ni obìnrin ló jẹ́ ni líyà yìí tá à ń sọ yìí inú sàárè àwọn ìbéèrè mẹ́ta kan wà ló gbára ọmọ èdè ènìyàn kọjá ìbéèrè ọ̀kọ̀ọ̀kan mẹ́ta àwọn àbí wa nígbà tí wọ́n bá ti gbé wa sínú àyè wa tá a mọ̀ ní sàárè wa ìbéèrè mẹ́ta yìí òun náà ni ìbéèrè tó fẹ́ di fìtínà kọ́lọ̀ mọ́jọ́ di wàhálà mọ́ wa lọ́wọ́ nínú sàárè ìbéèrè mẹ́ta ni o ìbéèrè mẹ́ta òun náà ni ó di wàhálà tí ọmọ èdè ènìyàn mọ̀ wá fojú fi gbiná rẹ̀ títí di alkiyama ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta yìí èsì rẹ̀ àtayé láti mú kó àti mú sí ẹ̀ àti mú dání fi wọnú sàárè bí yóò bá mú dání nínú sàárè bẹ́ẹ̀ náà bá ti gbọ́hun tá a fẹ́ sọ ní sẹ́yìn pé
ló di wàhálà ọlọ́run mọ́jọ di wàhálà gbogbo àwọn àyàwó tí ń bẹ ń bẹ ọlọ́run ọba wò wọ́n sábà wá sí fúfúyẹ́ fún wa. àwọn àbẹ̀rẹ̀ yìí wọ́n béèrè lọ́dọ̀ ọmọ èdè ènìyàn nípa marabuk ta ló lùsẹ̀dá rẹ̀ ìbéèrè àkọ́kọ́ nìyẹn. ọmọ adínuk kílẹ̀ sìn rẹ̀ òun náà lè kejì ẹlẹ́kẹ̀ẹ́ta wa máa nàbí yuk kí wá ní ànábì tí ọba Allah subhanahu wa ta'ala tó fi rẹ̀ sí ẹ̀. ṣèwádìí àwọn àbẹ̀rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ yìí ìbéèrè ńlá ni. àfáàwá Ibn Taymiyyah inú tírà rẹ̀ tó jẹ́ kitabul wasitiyya al-aqidatul wasitiyya wọ́n ní fayusabbitu Allahu alladhina amanu bil qawli thabit fil hayati dunya wa fil akhirah. òfin ayé ọlọ́run bá fi jẹ́rìí ẹ̀ wípé ẹni tó bá jẹ́ mùmínì òdodo ọlọ́run ó sì fi ahọ́n rẹ̀ fi rinlẹ̀. ìbéèrè yẹn tí wọ́n fẹ́ béèrè kì í sàwọn ẹ̀dá ayé ló fẹ́ béèrè o táwọn ọmọ ní tó ọmọ ńlá wà lẹ́sàmẹ́ ẹ̀ dákun ẹ jẹ́ ká fọgbọ́n bá sọ ẹ fi díẹ̀ kan ẹ jí díẹ̀ kan kọ fún wọn sóyún tàbílò ẹ fọgbọ́n fi sọ fún wọn kò sẹ́ni tó fẹ́ sọ fún wa yẹn kékeré ló fẹ́ sọ fún wa ẹ̀yìn gbígbà tá a ti débẹ̀ gbogbo àwọn tó fẹ́ràn wa wọ́n ti gbé wa kalẹ̀ wọ́n ti lọ kò síyàn kan olólùfẹ́ wọ́n ti fi ilẹ̀ bàbá wọ́n ti fi ilẹ̀ ìyá ti fi ilẹ̀ ọmọ wọ́n ti fi bàbá rẹ̀ lẹ̀. àwọn tó wá fẹ́ béèrè ìbéèrè yìí àwọn ẹ̀dá tá a rírí ni àwọn màláíkà ni àwọn màláíkà náà fi wá béèrè ìbéèrè tí wọ́n fẹ́ wá béèrè yìí ẹni tó bá jẹ́ni tó mú sí dání yuthabbitu Allahu alladhina amanu bil qawli thabit ọba aláà ló fi ahọ́n fi rinlẹ̀ fẹ́ni tó bá jẹ́ ẹni tó jẹ́ onígbàgbọ́ láyé tá a wà yìí kódà lákìkò tí ń bẹnu sàárè ọba Allah subhanahu wa ta'ala ló fi ahọ́n fi rinlẹ̀. fayaqulu lil mu'min ẹni tó jẹ́ mùmìnì táwọn wá ń bí ní ìbéèrè tá a sọ yẹn ń gbé talẹ́ni tí ó ṣẹ̀dá rẹ̀ lónìí Rabbi Allah ọba mi náà ni ọba Allah èyí ló pe ọlọ́run ọba Allah ló fèsì yẹn Rabbi Allah lónìí ọba mi náà ni Allah ló wà ní wal islamu dini ẹ̀sìn mi náà ní kí ni ẹ̀sìn islam kò ní pè nǹkan mi islam ni ó pè tó ń gbé mùmìnì ni ẹ̀sìn tó ṣe láyé náà nìyẹn kò bá wọn ṣe méjèèjì kò bá wọn ṣe mẹ́ta kò dápọ̀ lónìí al-islamu dini ṣẹ̀rẹ́sìn mi ìbéèrè yín tẹ́ béèrè pé kí lẹ̀sìn mi al-islamu dini lónìí ẹ̀sìn mi òun náà ní islam ló wà ní wa muhammadu nabiyyi ṣẹwárí ànábì muhammad sallallahu alayhi wa sallam òun náà ní ànábì tóun ló fi sí níbi tí èèyàn kan ti gbé ń sọ pé ànábì òun ní ànábì tóun ẹlòmíì nǹkan míì ni wọ́n dá ọkọ̀ ńbẹ̀ ẹlòmíì ò dá ọkọ̀ míì ọ̀gá oníṣẹ̀ṣe ní ó dá ọkọ̀ ọ̀gá ó ti yé yín ọ̀gá ti bí òun náà lòun ó dá ọkọ̀ ẹni tó jẹ́ olùgbọ́wọ́ ẹ̀ ọ̀gá wọn lérí nǹkan tí wọ́n ń ṣe òun lòun ó dá ọkọ̀ ńbẹ̀ tó ń gbé kìí ṣe kí ni kìí ṣe ànábì ló gbà fún sallallahu alayhi wa sallam. wa ammal muhtaba ẹni tó bá wá jẹ́ni tí tó ṣe méjì tó dàpọ̀ mọ́ra wọn fàyẹ̀kúlù ha tá máa ń bí náà béèrè mẹ́tẹ̀ẹ̀ta yìí ló máa ní ha ṣe ìnífẹ́sì ni ha ni ó máa sọ títí lọ́wọ́ sọ pé làádìrì àwọn àbẹ̀rẹ̀ tí a máa ń bí mi yìí talent tó ṣe dá mi mọ́ kílẹ̀ sí mi mọ́ ànábì olólùwọ̀n rán sí mi làádìrì ni ó máa sọ. sami'tu an-nas yaquluna shay'an faqultuhu mo gbọ́ káwọn ọmọ èdè ènìyàn sọ nǹkan kan lèmi náà bá wọn sọ yẹn pé kò nígbàgbọ́ sí òun tẹ̀ ń gbà wọn èèyàn sọ nǹkan kan nígbà tó wà láyé lónìí sami'tu an-nasa yaquluna shay'an faqultuhu àti mo ń bẹ láyé mo ń gbà wọn èèyàn sọ nǹkan kan wọ́n ń sọ nípa ìsìláàmù ní ìmílẹ̀ bá wọn sọ ni kò yé mi kò rí díẹ̀ sí kò wá díẹ̀ sí ẹ̀sìn òsílẹ̀ mi rẹ̀ fayudrabu bi mirzabatin min hadid wọ́n nígbà tí ó bá ti fèsì yẹn gèfèrí ní ń jẹ́ bẹ́ẹ̀ yẹn munafiki ni kò fi lè fèsì yẹn fayudrab bi mirzabatin min hadid àbá fi ohun tí ń jẹ́ màtó nù sàárè ọlọ́run mọ́sà sàánú wa àti sàárè gẹ́gẹ́ tó ní ohun tí a mọ̀ ní màtó igi tí wọ́n fi irin ńlá sí sẹ́nu rẹ̀ tí wọ́n fi gbà wọ́n ní wọ́n fi gbà lórí fayasihu sayhatan yasma'uha kullu shay'in illa al-insan ní ó bá kígbe kan bá fi màtó yìí fi gbà lórí ní ó kígbe ńlá kan ló kígbe oró ìgbé tó bá ké yìí wọ́n ní gbogbo nǹkan ní ó gbọ́gbé náà illa al-insan àwọn ọmọ èdè ènìyàn nìkan ní ó gbọ́ walau sami'aha tọ́mọ èdè ènìyàn bá gbọ́ wo la sa'iq ọmọ èdè ènìyàn ó ṣe kí ni ọmọ èdè ènìyàn ó dákú ni
ohun tí ń bẹnu sàré ọlọ́run bá wò dákun jẹ́ ká lè dẹ̀gùn dáadáa kó kàwá kọ́ wọn mùmí ní òdodo kó kàwọn kọ́ wọn tó ṣe ká ní pé ìṣẹ̀mí yìí tí ń jẹ́ ìṣẹ̀mí hayatul barzakh kó jẹ́ ká wà náà àwọn tó rí ìṣẹ̀mí náà lò dáadáa pẹ̀lú ohun tí ń jẹ́ ìdẹ̀ra rẹ̀ tó ń gbòwọ́ náà nìkan lọ́ba tí máa ń rani ṣe lórí ẹ̀sìn òdodo Allahumma a'inna ala dhikrik wa shukrik wa husni ibadatik ẹ tún mọ́ bá wa ká lọ níbi ọ̀rọ̀ ìṣẹ̀mí wa tí ń bẹ láàrin ayé àti ọjọ́ ẹ̀san tá a mọ̀ ní al-barzakh. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ̀sùn máa rí ẹ̀kọ́ ìsìnkọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tànmọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa sunna. Alhamdulillah wa sallallahu wa sallama ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbatihi ajma'in. Adúpẹ́ fún ọba wa Allah subhanahu wa ta'ala ọba tó fún wa ní Islam ní ẹ̀sìn tó ṣe ká ní pé òun náà lẹ̀sìn Ọlọ́run ẹ̀sìn àkọ́kọ́ tí ó pé méjì òun náà lẹ̀sìn tí Ọlọ́run bá gbé fún àwọn ẹ̀dá tí ó kọ́kọ́ dá sáyé òun náà ló sì dá wa wípé ká wá sìn ẹ̀sìn tí t'Ọlọ́run ọba yọ̀kan ni méjì ò sínú ẹ̀sìn ẹlẹ́sìn kejì ò sí lọ́dọ̀ ọba Allah tó ń pè Ọlọ́run ọba inna ad-dina indahu al-Islam ẹ̀sìn tí ọba Allah subhanahu wa ta'ala tó ní káwọn ẹ̀dá rẹ̀ tó wá sí láyé òun náà ní Islam àbí Ọlọ́run ọba tó fún wa ní Islam kó fi àtìlẹ́yìn rẹ̀ fi ń bá wa gbé ká lè sí Islam yìí gẹ́gẹ́ bí tí Ọlọ́run ọba Allah bó ṣe sọ kalẹ̀ fún Nabi sallallahu alayhi wa sallam àtàwọn bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run a'inna ala husni ibadatik ṣàtìlẹ́yìn fún wa láti lè ṣẹ̀sìn yìí gẹ́gẹ́ bí tí Ọlọ́run bá bó ṣe tọrọ ẹ̀ lọ́wọ́ wa má jẹ́ ká ṣe bálabàlá má jẹ́ ká ṣe bó ṣe yẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kàwákùnrin tó ṣe ká ní pé inú ṣe gẹ́gẹ́ bí tí Ọlọ́run bá tó ṣe ní ká Nábì pàṣẹ rẹ̀ fún wa àtọ́ ìkẹ́ àti gẹ̀fà Nábì sallallahu alayhi wa sallam Ànábì tó ṣàlàyé èsì yìí fún wa tó jíṣẹ́ náà tí iṣẹ́ náà sì pé àtọ̀lọ́dọ̀ ọba Allah kó bá ní ṣèkẹ́ àti gẹ̀fà Nábì sallallahu alayhi wa sallam. ọwọ́ tá à ń bá lọ yín ọmọ ìyàwó wọn jùlọ òun náà ni ọ̀rọ̀ nípa hayatul barzakh ìṣẹ̀mí tọ́mọ èdè ènìyàn bẹ́ ṣe lẹ́yìn ìgbà tó bá ṣe ká ní pé ẹlẹ́mìí bá ti gbẹ̀mí ìṣẹ̀mí yìí táwa wà nù ìṣẹ̀mí yìí títí Ọlọ́run wọn fi gbé wa dìde gbogbo àwọn àkíkò yìí ìṣẹ̀mí yìí òun náà là ń sọ̀rọ̀ nípa rẹ̀ nígbà tó máa ti wá béèrè tí wọ́n béèrè lọ́dọ̀ ọmọ èdè ènìyàn á ti máa rí wípé níbẹ̀ ni ìṣesí àwọn ènìyàn ó ti máa pín torí àwọn tó jẹ́ mùmìnì nípa àwọn àbẹ̀rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ yìí tí ó ṣẹlẹ̀ sí wa láyé yìí inú ìṣẹ̀mí yìí wọ́n rí sí fún ṣùgbọ́n tó bá jẹ́ al-kafir awil munafik ẹni tó bá jẹ́ gèfèrí kàbẹ́ tí ń ṣe méjèèjì pọ̀ mọ́ra wọn ló wà mọ́sálásí ló tún lọ àyè míì nínú àwọn àyè tí wọ́n máa ń lọ lónìí ìsìláàmù ní kó wọn má ṣe yìí ìsìláàmù òun ni òní ẹ̀sìn tó kọ́ ń pé kíyàn má ṣe nǹkan àmì ìmá òun náà ní ìsìláàmù ẹ̀sìn míì lè fi ilẹ̀ ń pé kẹ́ máa ṣe gbogbo ohun tó wù yín àmẹ́sì tí ò gba méjì láyè tí ò fẹ́ kẹ́ wà nù mọ́lẹ̀ kẹ́ tó máa lọ sínú òkùnkùn kẹ́ tó máa padà wáyé òun ní ìsìláàmù ẹni tó bá jẹ́ mùnáfíkì tí ń wá mọ́sálásí tó tún lọ bòmí tí ń kírun tó tún ṣe nǹkan mi tí ń sin Ọlọ́run tó tún ṣe nǹkan mi àti lè wá rẹ́sìfọ̀ láyé inú ìṣẹ̀mí tá à ń sọ yìí wọn à lè rí ìṣẹ̀fọ̀ òun làwọn olùmọ́bí sọ wípé ìṣẹ̀lẹ̀ wọn wà bẹ̀rẹ̀ èsì wọn tí wọn bá rẹ́sìfọ̀ ni wọn rí wàhálà lọ́dọ̀ wọn màláìka méjèèjì tá à ń sọ yìí àwọn màláìka tí wọ́n fẹ́ wá béèrè wọn béèrè tí wọ́n sọ yìí a sì ní kì í ṣe àwọn ẹ̀dá ayé kì í ṣe professeur kì í ṣe maître àwọn náà fẹ́ bi wá ní ìbéèrè yìí bí kì í ṣe ń gbé ta ni kì í ṣe juge ló fẹ́ bi wá bí kì í ṣe ń pé àwọn ẹ̀dá Ọlọ́run ọba tó ṣe ká ní pé Ọlọ́run gbéṣẹ́ yìí fún àwọn tí wọ́n yí parọ́
àwọn tí nǹkan kò kàn wọ́n pọ̀ lówó, àwọn tí ò sọ pé ọmọ mi ni ẹ bá mi wò, bàbá mi ni ẹ bá mi wò, ẹ bá mi fọgbọ́n sí, kò sínú tí wọ́n. ìyàn kan ò tẹ́ ẹ̀ fẹ́ dáyè yìí nígbà tá a bá ń bi ẹ́, nígbà tá a bá ń bi mí, nígbà tá a bá ń bi, ó yẹ ká mú àwọn èsì yìí dání. bí ọba ti wá rí sí fọ inú ìsẹ̀mí yìí, wọ́n ní wọ́n mú un tí ń jẹ́ igi tí wọ́n ti fi irin fi sórí rẹ̀ gẹ́gẹ́ bí màtó tá à ń sọ yìí, wọ́n fi gbáyàn lórí ẹni tí ò rí sí fọ. ó tọ̀ ń wa ké igbe tí ó ké yìí, gbogbo ẹ̀dá ni ó gbọ́ o, àyàfọ́ ọmọ èdè ènìyàn. torí pé wọ́n ní ní tó bá gbọ́ nínú ẹ̀dá ayé la sa'iqa ní ó sì dákú. wọn ló fà ló fi wáyé nínú hadith kan lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam, anabi ni lawla alla tadafanu la da'awtu allaha an yusmi'akum man fil qubur. anabi ní tó bá jẹ́ pé ẹ̀ẹ́lì kọ́ ni nípa àwọn òlì máa lọ sí kú mọ́ ni, tó bá ṣe ká ní pé kò lè jẹ́ wàhálà fún yín ni, èmi ànábì bá bí Ọlọ́run bá fún yín an yusmi'akum man fil qubur. àwọn tí ń bẹnu sàárè ohun tí ń ṣẹlẹ̀ lọ́hùn, kí ọba Allah kó jẹ́ kẹ́ gbọ́ ohun tí ń ṣẹlẹ̀ lọ́hùn o. ṣùgbọ́n tí ẹ̀dá bá gbọ́ ohun tí ń ṣẹlẹ̀ lọ́hùn, kódà tó bá ní ká sìnkú ká padà wálé, àlè lè padà wá torí ohun tí ń ṣẹlẹ̀ mẹ́. fẹ́ni tí ò ní gbàgbọ́ sí Ọlọ́run ọba, fẹ́ni tí ń ṣe gbogbo ẹ̀ ohun tọ́lọ́run kọ́, ò lè mọ̀ bùháyà o. ìṣẹ̀mí yìí sì gun náà àwọn ìṣẹ̀mí tí yẹn fẹ́ lò, láfi ń sọ pé àwọn bàbá wa wọ́n sì ń bẹ ń bẹ o, àwọn ti jẹ ẹ̀rín ń bẹ ń bẹ o, àwọn ti jẹ ìta ń bẹ ń bẹ o, àwọn tàná yìí náà ti ń bẹ ń bẹ o. nígbà wo la ní àlùkìyámọ̀ òdodo fẹ́ dé? ṣẹ̀mí yìí ń lọ bẹ́ẹ̀ nìyẹn. ìṣẹ̀mí tí yẹn wá ń lọ ìrìn àjò yìí, ó sì yẹ kí yẹn mú àwọn ìsìn ẹ̀dá ní ohun tá a fi rí ìrìn àjò yìí, tá a fi lù ṣẹ̀mí yìí dáadáa. bí ọba ti wá rí sí yìí fún summa ba'da hadhihi al-fitna imma na'imun wa imma adhab. bí ọba ti rí èsì nípa ìṣẹ̀mí yìí báyìí tó fẹ́ bẹ̀rẹ̀ yìí, bí ọba ti rí èsì yìí fọ́, kọ́kọ́rọ́ tí wọ́n fi gbégbèsè ayọ̀ nínú ìṣẹ̀mí yìí, òun náà èsì yìí. kọ́kọ́rọ́ tí wọ́n fi sílé ìyà, tí wọ́n fi sílé wàhálà fún ara rẹ̀, òun náà ni kíyàn má ṣe kíni, kíyàn má mú sí yìí dání nígbà tí yàn bá ń lọ. tó ń gbé lẹ́yìn ìgbà tí wọ́n bá ti béèrè àwọn àbéèrè yìí, tí yàn bá ti rí èsì fọ̀, ẹni tó rí èsì fọ̀ tó fọ́ èsì dáadáa, tí yóò mọ̀ wà nù kíni ń tà mà ní ìdẹ̀ra Ọlọ́run. ẹ̀mí ò ti máa gbádùn láti bẹ̀yẹn lẹ́ẹ̀kan náà. ṣùgbọ́n ẹni tí ò bá rí èsì fọ̀, tí wọ́n bí náwọn àbẹ̀rẹ̀ tá a sọ yìí, ta lọ́ba tó ṣẹ̀dá rẹ̀, kí lẹ̀sìn rẹ̀, ta lòjíṣẹ́ rẹ̀, tí ò bá ti rán àwọn èsì yẹn fọ̀, níbẹ̀ ni ẹ̀mí rẹ̀ ó ti máa bẹ̀ sí tọ́ ohun tí ń jẹ́ ìyàwó. ila an taquma al-qiyamatul kubra. ẹ̀mí ó mọ̀ wá wà nínú ìṣesí yìí bẹ́ẹ̀ títí al-qiyama, ọba Allah fi gbé gbogbo ẹ̀dá dìde. ahwalun nas fi hayatil barzakh. ìṣesí àwọn ènìyàn inú àyíbáṣe máa wà, eré ìṣesí tí wọ́n máa bẹ nígbà tá máa ń bẹ nínú ìṣẹ̀mí tá à ń sọ yìí. àwa kù láyé, àwọn ti bẹ̀rẹ̀ ìgbésí ayé yìí, wọ́n ti bẹ̀rẹ̀ ìṣẹ̀mí tá à ń sọ yìí. inú báwo ni wọ́n máa wá lò ìṣẹ̀mí náà gbà nígbà tí wọ́n ti kó sínú ìṣẹ̀mí yìí báyìí. wọ́n ní àwọn èèyàn kan máa bẹnu ni'ma, á máa bẹnu kíni ìdẹ̀ra Ọlọ́run. àwọn talẹ́ntì ó máa bẹnu ìdẹ̀ra Ọlọ́run, àwọn tó mọ Ọlọ́run ọba, tí wọ́n kú sérí ìsìláàmù òdodo, tí wọ́n gbé ohun tí Ọlọ́run náà wá ṣe ní ìjọsìn, tí wọ́n gbé dọ́dọ̀ Ọlọ́run ọba, tí wọ́n kú sérí kíni ohun tá a mọ̀ ní ìsìláàmù òdodo. ọba Allah subhanahu wa ta'ala ó sọ fún wa nù tírà rẹ̀, Ọlọ́run ní innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu. gbogbo àwọn tó ṣe ká ní pé ayé wọn Allah 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 náà ni wọ́n ń ké ní ti òdodo, kì í ṣe kí wọ́n ń kélé ahọ́n nìkan. alladhina qalu rabbuna Allah, gbogbo nǹkan tó lè máa ṣẹlẹ̀ Allah náà ni, Ọlọ́run náà nìkan. Allah òun náà ni wọ́n ń jọ́sìn fún, Allah òun náà ni wọ́n ń béèrè fún lọ́wọ́ rẹ̀, Allah òun náà ni wọ́n ń tọrọ ààbò lọ́wọ́ rẹ̀, Allah Ọlọ́run náà nìkan, òun náà ni wọ́n ń ké. thumma istaqamu, wọ́n tó wá dúró, wọ́n fẹsẹ̀ wọ́n fi rinlẹ̀, wọ́n fi gbogbo ara wọ́n fi dúró lórí gbólóhùn Allah, gẹ́gẹ́ bí tí ọba Allah ṣe tọ́ lọ́dọ̀ wa. Ọlọ́run ní tatanazzalu alayhimul malaika, nígbà tí wọ́n bá fẹ́ máa lọ, àbí nígbà tí wọ́n máa ń bẹ
inú ìṣẹ̀mí wọn tá mọ̀ ní ìṣẹ̀mí tí ń bẹ láàrin ìṣẹ̀mí ayé lẹ́yìn ìgbà tí wọ́n ti kú tí dal qiyamah yìí tatanazzalu alayhimul malaika àwọn màláíkà láàánú wọ́n máa sọ̀kalẹ̀ wá bá wọn wọ́n máa sọ̀kalẹ̀ nígbà tí wọ́n fẹ́ lọ wọ́n máa sọ̀kalẹ̀ wá bá wọn nígbà tí wọ́n bẹnu ìṣẹ̀mí náà alla takhafu wala tahzanu nígbà ẹ má fòyà o ẹ má banújẹ́ o wa abashiru bil jannah kẹ́sì máa dunnú nípa àlìjánà ilé ọlọ́run ọba tọ́lọ́run tọ́jú kalẹ̀ allati kuntum tu'adun tí ọba Allah subhanahu wa ta'ala tó ti ṣàdéhùn fún yín tó ń pẹ́ ẹ ti gbà fún ọlọ́run náà ní ń bẹnu ọkàn yín ọlọ́run náà ní kẹlẹ́jọ́ sí fún òun náà lè sì dúró sí jẹ́ pé ọba Allah subhanahu wa ta'ala ló sọ̀rọ̀ wọn ní kí ni ọ̀rọ̀ oríire ọ̀rọ̀ ìdùnnú ọ̀rọ̀ àlìjánà òun náà ní ọlọ́run sọ̀rọ̀ wọn kódà táà fi mọ̀ yí pé ìdẹ̀ra ní ó mọ̀ jẹ́ ti àwọn táà ń sọ yìí tó jẹ́ àwọn mùmínì yìí nínú àwọn tí wọ́n ń bẹ láì tá a sọ barzakh yìí hadithi al-Bara ibn Azib kọ́lọ̀n bá ní yọ́nú sí àti àwọn sahaba nabi sallallahu alayhi wa sallam anna rasulallah sallallahu alayhi wa sallam qala fil mu'min wọ́n ní anabi sallallahu alayhi wa sallam sọ nípa mùmínì ẹni tó nígbàgbọ́ sí ọba Allah wípé idha ajaba al-malakayn táwọn màláíkà méjèèjì tí máa ń béèrè béèrè yìí bá béèrè lọ́wọ́ rẹ̀ nípa àwọn béèrè tá a sọ yìí nù sáré fa ajaba al-malakayn tó wá fọ èsì tó dá àwọn màláíkà tó dá wọn lẹ́sìn ìbéèrè rẹ̀ tó fèsì rẹ̀ nígbà tí ń bẹnu sáré rẹ̀ fa yunadi munadi minas sama ó ní olùpèpè kan wọ́n bá pèpè inú sánmà ọlọ́run ọba an sadaqa abdi pé ẹrú mi yìí tí ń fèsì yìí báyìí ó ti gbọ́ ọlọ́run ọba ní òdodo ó gbà fún ọlọ́run ọba lódodo ó sọ̀rọ̀ ọlọ́run ọba lódodo ó tẹ̀lé òdodo tí ọlọ́run mú wá o fa afrishuhu minal janna ẹ̀mí rẹ̀ dámì ẹ̀ padà sínú àlìjẹ́nà kẹtẹ́ ìtẹ́ fún kẹtẹ́ ìtẹ́ kẹwàsọ tó dá fún ẹ̀mí rẹ̀ inú àlìjẹ́nà fa afrishuhu minal janna ẹ̀pẹ́ kẹtẹ́ ìtẹ́ tó dá fún ní ìtẹ́ tí ẹ̀mí rẹ̀ ó gbé kẹtẹ́ fún inú àlìjẹ́nà alọ́n wa albisuhu minal janna kẹ́ tó wá aṣọ tó dá tó yàtọ̀ sí tayé ẹ̀ tó wọ̀ fún ẹ̀mí rẹ̀ waftahu lahu baban ila aljanna kẹ́ wá sílẹ̀ kò fẹ́mi rẹ̀ kó máa lọ sí kíni kó máa lọ sí inú àlìjẹ́nà onídẹ̀ra hadith ta kàyín bẹ lọ́dọ̀ Imam Ahmad nítorí bẹ lọ́dọ̀ Imam Abu Dawud nípa pé àwọn èèyàn ti ń bẹnu sàárè tí ẹ̀mí wọn ti ń gbádùn wọn ti ń jèrè ìjọsìn wọn tán wá sí láyé ìṣẹ̀mí wọn tí wọ́n ń lò yìí wọ́n ti ń gbádùn nípa pé wọ́n wáyé wọn wá sí Ọlọ́run wọn Ọlọ́run bá bẹ̀ wọ́n gbé kan wá sí láyé wọ́n rán dáadáa wọ́n mójútó wọ́n ti ń jèrè rẹ̀ nígbà tí wọ́n bẹnu sàárè. ìran ẹlẹ́kejì òun náà ni adhabul qabr òun náà ni àwọn tí wọ́n rí wàhálà nù sàárè wọ́n wà nù sàárè lẹ́nìí àmọ́ wọn sì ń bẹ̀ dáadáa wọ́n lo sàárè dáadáa ìṣẹ̀mí yìí sì ṣẹ̀mí tí wọ́n rí lò sẹ́yìn nígbà tí wọ́n ń bẹ láyé ìyẹn lè rí yàn pé ẹ má jẹ́ kí ìyà yìí kó jẹ lágbájá ìyẹn ò mọ̀ sọ pé ẹ má jẹ́ kí ìyà yìí jẹ mí ẹ dákun ẹ̀yin bàbá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ má jẹ́ kí ìyà yìí jẹ mí gbé inú sàárè bí ìyà sàárè bá bẹ̀rẹ̀ ta nìyẹn fẹ́ pè àfi ká dẹrù wa dáadáa àwọn èèyàn ń bẹnu sàárè tí wọ́n ń jìyà o tó ń pè wọ́n lọ ayé wọn dáadáa o ìṣẹ̀mí tí wọ́n ń lò ń bẹ́ẹ̀ ni tí ń jẹ́ ìṣẹ̀mí hayatul barzakh wọn ò lílo dáadáa ká tó wá ní tàlùkàyàmà nígbà tó Ọlọ́run bá gbé wa dìde pé oníran ìyà tí ń bẹ ń bẹ ni tí ń bẹnu sàárè oníran méjì nínú ìṣẹ̀mí tí wọ́n ń lò àwọn kan bẹ adhabun da'imun la yanqatu ila qiyamisa àwọn ọmọ jẹ́ láti gbà tí wọ́n ti sin wọ́n yẹn wọ́n mọ̀ wà nù ìyà yìí bẹ́ẹ̀ títí Ọlọ́run fi gbé wọn dìde alqiyama fi bẹ̀rẹ̀ alqiyama ńlá ló fi bẹ̀rẹ̀ àwọn náà ni àwọn ta ni humul kuffar wal munafiqun àwọn gẹ̀ǹfẹ̀rí àwọn munafiki nígbà tá a bá ti gbé wọn sínú sàárè báyìí tí wọ́n ti bẹ̀rẹ̀ ìṣẹ̀mí sàárè ìṣẹ̀mí barzakh yìí inú ìyà bẹ́ẹ̀ náà ni wọ́n mọ̀ wá o ọba Allah subhanahu wa ta'ala ó fún wa ní ẹ̀rí rẹ̀ nínú suratul Ghafir Allah ni wa haqa bi ali fir'aun su'ul adhab Allah ni ló yí ká àwọn tó jẹ́ àwọn jama àwọn tó wà pẹ̀lú fir'aun tánjọ fi ba ayé jẹ́ tánjọ fi nà wọn Bani Isra'ila lára nígbàtí Ọlọ́run fẹ́ tàn wọ́n rẹ̀ tó fẹ́ tẹ̀ wọ́n rìn sínú kíni inú odò òkun gbà náà Ọlọ́run ni wa haqa
bí ali fir'auna su'ul adhab ọlọ́run ní ìyà náà yí wọn ká báyìí ìyà yí wọn ká nígbà tí wọ́n ń bẹ ní omi ni kódà tó bá ní àwọn ó bọ̀ ní omi ìyà míì tún dúró dè wọn tó ń gbọ́ ọlọ́run ní haqa bí ali fir'auna ay ahata bihi ìyà ti mú wọn lọ́tún ti mú wọn lọ́sẹ̀ ọlọ́run ní annaru yu'raduna 'alayha ghuduwwan wa 'ashiyya iná ọlọ́run ọba yu'raduna 'alayha àwọn ọmọ wa gbé àfẹ́sí iná wọn máa gbé wá sọ́dọ̀ wọn ghuduwwan ní àárọ̀ wa 'ashiyyan bákan náà wọ́n tún máa gbé wá fún wọn ní ìrọ̀lẹ́ wọn ló fi jẹ́ pé àyà fi yé wa wípé ìsẹ̀mí barzakh ó yàtọ̀ sí ìsẹ̀mí alqiyama torí alqiyama kò fẹ́ sí ohun tá a mọ̀ ní ghudu kò bẹ́ sí ohun tá a máa ní àṣì àárọ̀ òsì ìrọ̀lẹ́ òsì ṣùgbọ́n gbà tọ́lọ́run fẹ́ sọ̀rọ̀ nípa pé ká lè mọ̀ pé ti barzakh ìyà pé tinú sàárè ni wọ́n ń jẹ yìí ọlọ́run ni wọ́n mọ̀ tọ́ wọn níyà yìí wò láàárọ̀ wọ́n tún mọ̀ jẹ ní ọ̀sán tí wọ́n bá jẹ tinú sàárè ní ìsẹ̀mí yìí báyìí títí ọlọ́run ni wa yawma yaqumu as-sa'ah adkhilu ala fir'auna ashadda al-'adhab tó bá tún dọjọ́ al-qiyamah wọ́n tó wá ní tó ẹ̀yin fìràún àtẹ̀ntẹ̀tẹ̀ lẹ́yìn àti irú àwọn fìràún bẹ́ẹ̀ ni adkhilu ẹmú wọn wọnú kí ni ìyà tó jẹ́ bí kí ni ìyà tó fi le jùlọ jẹ́ pé wọ́n bẹnu wàhálà ẹ̀mí wọn ò lè gbádùn nígbà tí wọ́n bẹnu sáré wọ́n wà máa lò yí níbẹ̀ lọ́sàn-án lóru wọ́n máa jìyà bẹ́ẹ̀ hun títí tó bá dàlẹ́ kíyámà tó máa tún gbé wọn dìde wọ́n tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ndámbá ìyà míì tuntun wọ́n tún bẹ̀rẹ̀ ni. bẹ́ẹ̀ náà ni hadith ibn Umar radiyallahu anhuma òun náà jẹ́rìí sí wípé ìyà ń bẹ wàhálà ń bẹ fáwọn mùnáfíkì àwọn kèfèrí nígbà tí wọ́n bá ti bẹ̀ sí lo ìṣẹ̀mí tí ń jẹ́ ìṣẹ̀mí méjì tí ń bẹ láàrin ìṣẹ̀mí ayé lẹ́yìn ìgbà tí wọ́n bá ti kú títí dàlẹ́ kíyámà. wọ́n ní Ànábì sallallahu alaihi wasallam sọ pé inna ahadakum idha mat ìyẹn kọ̀ọ̀kan ní nígbà káyọ̀ lọ́mọ wípé nígbà tí ẹ̀dá bá ti kú kò láyé ìbáyìí urida alayhi maq'aduhu bil ghadati wal ashi wọ́n máa gbé jáde wọ́n máa fi hàn báyìí lórí ìjọ òkú nígbà tí wọ́n bá da sórí ìjọ òkú ní àárọ̀ ọjọ́ àti ìrọ̀lẹ́ ọjọ́ wọ́n fi máa hàn wípé in kana min ahlil janna fa min ahlil janna tó bá jọ mọ́ àlìjẹ́nà nìyẹn wọ́n tún sí àlìjẹ́nà wọ́n mọ̀ fà àlìjẹ́nà fi hàn báyìí ni ó mọ̀ rí àfẹ́sí àlìjẹ́nà láti inú sàré wa in kana min ahlin nar fa min ahlin nar àti inú sàré náà tó bá jọ mọ́ ná wọ́n ti máa fi náà fi hàn ni ó ti máa rí náà ránṣẹ́ nígbà tí ń bẹ inú sàré hatta yab'athaka Allahu ilayhi yawm al-qiyamah títí ọba Allah subhanahu wa ta'ala ló fi gbé ẹ dìde ló fi gbé mi náà dìde ní ọjọ́ al-qiyamah hadithun muttafaqun alayh jẹ́ ó yẹ kí mùsùlùmí kó mọ̀ pé ìsẹ̀mí yìí tá a fẹ́ lò tá a mọ̀ ní hayatul barzakh ìsẹ̀mí tá a fẹ́ lò lẹ́yìn ìgbà tí wọ́n bá ti gbẹ̀mí wa ìsẹ̀mí kan tó ṣe ká ní pé ó yẹ ká palẹ̀ mọ́ fún ni o ó tó kó bẹ́ni lẹ́wọ́ o ó tó kó jẹ́ páyà fún wa o ká lè wà náà àwọn tó ṣe ká ní pé wọ́n ní ó kú ó lọ sinmi ní alhamdulillah ó sì lọ sinmi tó tọ́ torí ó bá ìkẹ́ Ọlọ́run máa pàdé ṣùgbọ́n ká máa wà káwọn kí máa wà nú ẹni tó ṣe ká ní pé ìmọ̀ ọ̀hún gbà ó lọ sinmi tó sì ká ní pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wàhálà ni Ọlọ́run kó dáàbò bò wá. àwọn olùmíì sì ń bẹ tí wọ́n wà nù sẹ̀mí yìí tó sì ká ní pé ìyà tiwọn adhabun lahum madadun summa yanqata wọ́n tọ́yàwó ń bẹ́ẹ̀ ni àánú Ọlọ́run ó dáyà wọn dúró sábàbí kan lè dáyà wọn dúró wa huwa adhabun usatul muwahhidin òun náà ni ìyà táwọn tó ṣe ká ní pé àwọn tó ní tó ṣe Ọlọ́run láṣọ tí wọ́n náà wọn ẹ̀ṣẹ̀ tí wọ́n kọ Ọlọ́run wọ́n kọ lófin Ọlọ́run ọba díẹ̀díẹ̀ ṣùgbọ́n wọ́n gbà fún Ọlọ́run wọn àdí ohun tí ń jẹ́ ìwọ ogun wọn àdí mẹ́rù wọ́n tẹ̀ náà wọn ẹ̀ṣẹ̀ pẹ́pẹ́pẹ́ Ọlọ́run ní ká mọ́ sí wọ́n sì ṣe wọ́n fi àyè fi jẹ wọn fa yu'adhabu bihasabi jurmihim wọ́n sì fi àfi jẹ wọn wọ́n rí díẹ̀ nú ìyà láti inú sàárè wọ́n ti mọ gbọ́n àwọn nǹkan kan nú ìyà ṣùgbọ́n wọ́n padà dádó fún wọn látara àwọn àṣemáṣe tí wọ́n ṣe. àwọn náà ló fa àwọn olùmọ̀ mú hadith nígbà tá nàbí sallallahu alayhi wa sallam marra bi ha'ita fi Makkah wa fi Madina gẹ́gẹ́ bó ṣe wá ní hadith ó ṣe wá ní riwaya yìí pé nígbà tá nàbí kọjá gba ẹgbẹ́ kan níbi àyè tí wọ́n máa ń sìnkú sí nígbà tá nàbí sallallahu alayhi wa sallam wá kọjá ànábì wá ń sọ fún wọn sàhábà níjọ́ náà pé àwọn méjèèjì tí ń bẹnu sàárè yìí wọ́n ń jìyà o Ànábì ní yu'adhaban wa ma yu'adhabani
fi kabir Ànábì ní wọ́n jìyà o ṣùgbọ́n wọn ò mọ jìyà lérí ìṣẹ́ ńlá kan títí o nǹkan tí gbogbo wa yóò fojú fi di táyì kàkún òun náà ní bí ìyá wọn o ẹ̀rí Ànábì sallallahu alayhi wa sallam ó ní alákọ̀ọ́kọ́ nu wọn fakana la yastatir min bawlihi Ànábì tí ń fa ìyà tiẹ̀ ní àkọ́kọ́ yìí òun ní pé tó bá fẹ́ tọ̀ kì í ṣe kíni kì í bura rẹ̀ láṣìírí ní mọ́ ṣí òhó lẹ́kiri ni kò síbi tí ó lè tọ̀ sí la yastatir min bawlihi gbogbo wa ló bá wí kọ́lọ̀ kó tún wá sí. ẹnì kejì fakana yamshi bayna an-nasi bin-namima olófòfò ayé ni àwọn méjèèjì yìí báyìí iṣẹ́ tí wọ́n gbé dání iṣẹ́ wọn ṣe sábàbí tí yàsáré fi ń jẹ wọ́n nígbà tá Ànábì sallallahu alayhi wa sallam wá rí kọjá Ọlọ́run fi ran Ànábì wípé èyà ń jẹ wọn Ànábì wá já koríko tó tó kò ní gbẹ̀dẹ́gbẹ̀dẹ́ Ànábì ní kí wọ́n fi sí orí ìsàrá àwọn méjèèjì kó lè máa jẹ́ hatta yukhaffafa anhum ma lam ta'asa ẹgbẹ́ tí àwọn ewé yìí ò bá ti gbẹ kó lè máa jẹ́ ìdẹ̀kùn ẹgbẹ́ Ànábì ṣe kínní yìí báyìí kó lè máa jẹ́ ìdẹ̀kùn fún wọn ẹgbẹ́ àwọn ẹlòmíín bẹ wọ́n lè rí ìdẹ̀kùn níbi ìyà wọn ṣùgbọ́n ká mọ̀ pé ìṣẹ̀mí méjèèjì tá à ń sọ yìí àwa tá a fẹ́ lo ìṣẹ̀mí hayatul barzakh ká dẹ̀rù dáadáa ìṣẹ̀mí yìí ìyẹn ó máa gbádùn nígbà tí ìyẹn bá gbẹ̀sìn dání fi débẹ̀ ìyẹn ó sì máa wà nù wàhálà ń bẹ àjàgà nígbà tó bá ṣe ká ní pé ohun tí Ọlọ́run ọba Allah ní ká wá ṣe láyé àmúdébẹ̀ ni torí bẹ̀ náà lágbèrè ohun tí ń jẹ́ òdodo tá a wá ṣe láyé àti bẹ̀ náà ni ẹ̀dá ó ti máa gbẹ̀san ẹ̀sìn tó wá mójútó àti bẹ̀ náà ni ìyẹn ó ti máa gbẹ̀san rírá ẹ̀sìn tó rá ẹ̀sìn ní láàrin inú ìgbésí ayé tí ó wá lò abẹ́ọba wa Allah subhanahu wa ta'ala ìṣẹ̀mí kan ni tí ń retí gbogbo wa ìṣẹ̀mí kan tí ń retí gbogbo wa kí ọba Allah subhanahu wa ta'ala kó bá wa tún gbèsè ayé wa yìí báyìí kó bá wa tún sí kó tó di gbá wa bẹ̀rẹ̀ ìṣẹ̀mí yìí báyìí kọ́lọ́hun jẹ́ ká ní àtúbọ̀tán dáadáa ká lè sọ̀kalẹ̀ àǹfààní ká sì lè rí èsì fọ̀ níbi ìgbésí ayé nínú ìṣẹ̀mí tá a fẹ́ lòyí tó gùn gan tíyàn kan nù ó lè sọgbà tí ó ṣe ká ní pé àwọn tó ti bẹ̀rẹ̀ ẹ̀ tí ó parí kọ́lọ́hun kó bá ní ṣàforíjì fún àwọn tó ti lọ àwa náà kọ́lọ́hun kó ṣàforíjì fún wa nígbàkigbà táwa náà bá bẹ̀rẹ̀ ìṣẹ̀mí náà Ọlọ́run bá bẹ̀ẹ́ ṣe ní ìṣẹ̀mí ìdùnnú fún wa ṣe ní ìṣẹ̀mí ìdẹ̀ra fún wa mọ́ ṣe ní ìṣẹ̀mí ìyà fún wa subhanakallahumma bihamdik nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, la ilaha illa Allah, Allahu akbar, Allahu akbar, walillahil hamd, Allahu akbar, Allahu akbar, Allahu akbar, la ilaha illa Allah, Allahu akbar, Allahu akbar, walillah